Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a mú wá fún yín yìí, update pastor àti àfáà tí wọ́n jọjọ jà pé ó ṣe pé wọ́n ń pa ẹran níwájú ta àfáà kò ṣe pé wọ́n ń pa ẹran ní ọjọ́ iléyá tó fi di pé pastor yẹn ó lọ pe ọmọ rẹ̀ sójà tí wọ́n fi ń na àfáà tó fi di pé wọ́n fọ́gi má àfáà lórí tó fi di pé wọ́n kán ẹsẹ̀ ẹlẹ́hà àfáà tí ẹlẹ́hà yẹn dẹ̀ wà nínú oyún àwọn ẹlẹ́hà méjì. Ó ṣàjẹ́ nǹkan tí ó jẹ́ pé ó fẹ́ dìjà gan ní ká pè láàrin àwọn mùsùlùmí àti christian nílùú Ìsẹ́yìn tó jẹ́ pé ìròyìn yẹn ó kàn gidi gan bọ̀ ọ́lá wípé àti ìfún yín ní update lórí channel wa ló jẹ́ kí a fẹ́ fún yín ní àwọn update ráńpẹ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ó lágbára gan. And then mo fẹ́ jẹ́ kí a tún fi èyí ṣe àríkọ́gbọ́n because gbogbo nǹkan tí a máa fi kọ́gbọ́n inú ilé ayé yìí náà ló máa bá wa. Tẹ́yìn bá fẹ́ jà ẹ jẹ́ kí a máa jà lórí fact, ẹ jẹ́ ká máa jà lórí right, ẹ jẹ́ ká máa mọ̀ pé a wà lórí right wa because ìlú tá a wà yìí bó tiẹ̀ jẹ́ wípé àwọn adarí wa tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn wọ́n máa ń dúró pé àwọn ga ju òfin lọ but ìlú tá a wà yìí ó lófin, bẹ́ẹ̀ ni ó lófin. Tẹ́yìn bá dẹ̀ ti lu òfin kò sí ẹni yẹn yóò jẹ ìjìyà tó bá tọ́ sí lábẹ́ òfin. So a rọ̀ yín ẹ farabalẹ̀ wo fídíò yìí kẹ́ gbọ́ ọ̀rọ̀, kẹ́ gbọ́ bí gbogbo ẹ ṣe lọ lẹ́nu àfáà, kẹ́ gbọ́ bí pásítọ̀ yẹn ṣe máa ń hùwà tẹ́lẹ̀ ní àdúgbò, gbogbo àwọn ìwà tó ń hù because wọ́n ní mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó di pé convert sí Christianity. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. ẹnu ti ṣe ibi ilẹ̀ náà ti pa ẹran yẹn àbí orí ilẹ̀ yìí náà lẹ wà yìí. wọ́n ní ilẹ̀ wọn ní gbogbo ẹbí wọn ti dú ẹran ìtumọ̀ àwọn èèyàn wà. ibi tẹ́ ti dú ẹran lélẹ̀ ọ̀dọ́ yìí náà lélẹ̀ yìí. ìbàdàn dé tó ṣe ní ilé wọn tó kún bẹ́ẹ̀ wọ́n ṣe ní báyìí wọ́n sọ yẹn àmì sójà méjì. orí mi náà wà wọ́n ilẹ̀ àṣẹ wọ́n wà lórí mi òun ni ẹlẹ́àmì èyí tó lóyún yẹn làwọn jáde pé ẹ pa àbú ni bí èdè pé tí wọ́n gbé káwọn náà máa fà báyìí tí wọ́n dìde báyìí wọ́n lẹ wọ́n mú ẹlẹ́à sójà àti pásítọ̀ yìí wọ́n fi ń wú ẹlẹ́à láti ibà yìí. La ilaha illallah. wàlọ́ ilẹ̀ àti wọ́n ẹwàdún sẹ́ẹ̀fù níbi tí mo dé nì spọ́ọ̀tì tí mo dé gangan ni. Gbogbo wọn wọ ẹlẹ́à lọ. Sójà yẹn fọ́ mi ní gíló láti ibà. La hawla wala quwwata illa billah. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ kéèyàn wọ obìnrin kéèyàn wọ ẹni tó lóyún. ni wọ́n ti break ẹsẹ̀ obìnrin ẹlẹ́yà ibi tí wọ́n ti kọ́ ẹsẹ̀ ẹlẹ́yà yẹn rèé. Kí wàá ló ń pa ní sẹ́ńtẹ̀jì tó ṣe. Irọ́ ló pa. Pé òun so orí burúkú lọ́wọ́ bẹ̀rẹ̀ tó ń sọ tó bá ń gbọ́ àwọn fídíò wọn náà bí wọ́n ṣe wọ́n record bí wọ́n ṣe ṣe fún wọn làwọn tó jágbàlagbà ní church wọn pé yìí tó wá dálẹ̀ ìwádìí tó ṣe ṣerú eléyìí tó ń blame ọmọ yẹn. èmi bọ̀bọ̀ kan wọ white tí wọ́n fi bẹ̀rẹ̀ mi tó wọ́n wọ́n kì í tó lọ́wọ́ fọ́ mi lórí kọ̀ọ̀kan tó lọ́wọ́ fọ́ bọ́ọ̀lù wọ́n wá sá lọ báyìí. òun gẹ́gẹ́ ló fọ́ mọ́ mi lórí. òun gẹ́gẹ́ ló fọ́ mọ́ mi lórí. Ọlọ́run tó ti sọ. Ọlọ́run kò yín lọ́wọ́ o ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe báwọn yẹn ṣe sọ kí wọ́n wulẹ̀ mọ̀ pé. Ọlọ́run tó fi pẹ́sìn lè dẹ́lẹ̀ gbogbo ibi tí wọ́n lé nàbà tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa ní fact tí bẹ́ẹ̀ ni wà lẹ́yìn àwọn ẹ̀jẹ̀ ní ẹ jẹ́ ká máa jà pẹ̀lú ẹ̀rí ibà tọ̀ Ọlọ́run sọ wálẹ̀ sí i. Wọ́n máa ń kò sọ́pọ́tì wọn rárá tó gbé wọn kó lè wáyé nísìnyí 450,000 ní pásítọ̀ yẹn gbà lọ́wọ́ woman yìí pé bàtí woman yẹn wà ní Ìbàdàn pé òun fẹ́ ṣe fẹ́ǹsì ó gba 450,000 lọ́wọ́ wọn kí wọ́n ṣe fẹ́ǹsì yìí nínú chọ́ọ̀jì tí wọ́n ti yọ blọ́ọ̀kù níbẹ̀ yóò kí n ṣe kòtò tẹ́lẹ̀ pásítọ̀ yẹn ló sọ di kòtò tẹ́lẹ̀ pásítọ̀ yẹn ló sọ bí bẹ́ẹ̀ ẹni ó máa ń hàn kí n sí ìgbó ibà pásítọ̀ yẹn ló parẹ́ ni. Kí lẹ sọ pé ẹ̀kọ́ sí bíbáyìí? Ta wá ló parẹ́? Ta ló scrape ẹ̀? Pásítọ̀ yẹn ló scrape ẹ̀ kó ń bẹ̀. Ilé mùsùlùmí ni o, ilé màmá mi. Ṣé bí wọ́n wà nílé? Tí wọ́n ti jáde bọ̀. ẹrẹ sí náà ní ó jẹ́ tiẹ̀ tí ò wọ́ lọ ó jẹ́ tiẹ̀.
ọmọ yìí ló máa ń ka Kùránì tó sọ fara ní àwọn fóònù nígbà yìí ẹni tó máa ń ka Kùránì nígbà yìí. anytime tí wọ́n fẹ́ lọ sí ṣubú wọ́n máa tó bá fẹ́ lọ síbẹ̀ wọ́n máa ti gbolẹ̀ fún ìbáwọn ìdíjẹ́ kó jáde wá sí ṣubú yìí. Ọlọ́run ti mọ̀ ọ́ ilé mi. Ọlọ́run ti mọ̀ ọ́ ilé mi. Aleykum salaam. Ẹ ra ọmọ ẹ pẹ̀lẹ́. Ẹ jókòó. Bismillahir Rahmanir Rahim wa salatu wa salam ala Rasulillah wa alihi wa sahbihi wa sallam. Àyà tí à ń wò ní ojú móhùnmáwòrán wa yìí, àwọn ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún pásítọ̀ tí ó ṣiṣẹ́ bíi tó jẹ́ pé mùsùlùmí ni àwọn náà. Ọlọ́run wá mú àmì wò wá pẹ̀lú kádàrá Ọlọ́run tí àwọn náà ti lo àlùfáà wa Azeez Sulaiman ní sábà bíi kí àwọn náà sì tún ṣẹ́kù nínú Islam. Torí pé pásítọ̀ yìí òun gangan mùsùlùmí ni o, Àfíìsì lórúkọ rẹ̀ ń jẹ́ o. Òun náà ti ń sánà bí ó ṣe ń wọ̀yà lọ sí church, ṣùgbọ́n pẹ̀lú sísúnmọ́ aláàjì wa Abdulaziz Sulaiman, Ọlọ́run lò ní sábàbí kí Ọlọ́run sì ṣẹ́wọn kù sínú Islam. Àwọn ọkọ wọn Haúsá ni, ọmọ wọn ni brọ́dà tó dúró yìí. Inú ilé náà ni pásítọ̀ yìí ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n lábẹ́ àánú Ọlọ́run máa ka Quran Karim nínú ilé yìí ń jẹ́nira fún pásítọ̀ yìí àti màmá pásítọ̀ yìí. Ó mú kí nira ọmọ kàn wọ́n ní a fi kó kúrò nínú ilé yìí. Ìyá ìwà ń bẹ lórí pé ara wọn ò lè báyìí, a wá fi Ọlọ́run bí Ọlọ́run. Àlékún àlàáfíà ara ọlọ́mọsà bá ní ṣe fún yín. Àlékún àlàáfíà ara Ọlọ́run bá ní ṣe fún yín. Àlékún àlàáfíà ara Ọlọ́run bá ní ṣe fún yín. Ọba tó mú gbàgbọ́ yín dúró látànà àti Ọlọ́run bá lè fi ọlá gbogbo ìgbà tẹ́ bá ń bẹ láyé Ọlọ́run jẹ́ mọ́ ẹbẹ lórí yín mọ́ ní Ọlọ́run. Gbogbo ìgbà tí Ọlọ́run bá ní kẹ́mi yín gbòòn tẹ́ bá síra Ọlọ́run jẹ́ ẹ̀tàn sórí afárá Islam. Ọlọ́run bá ní dúró tì yín o, Ọlọ́run bá ní dúró tì yín o, Ọlọ́run bá ní dúró tì yín o. Wọ́n sẹ́rù bà yín o, ọlọ́run Ọlọ́run àtẹ̀yìn àti gbogbo nǹkan lẹ́yìn Ọlọ́run bá ní dúró tì yín. Ẹ bá ṣe gbọ́ wọ́n ní gbogbo ẹbí ti kọ̀yìn tì, ọ̀tọ̀ ọba yín ò ní fi yín lẹ̀. Lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ni wọ́n pa yín tì sí, ọba yín ò ní fi yín lẹ̀. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbogbo mùsùlùmí àgbáyé wọ́n ń bẹ pẹ̀lú yín, Ọlọ́run náà sì ń bẹ pẹ̀lú yín. Ọlọ́run bá ní ṣàlékún ọ̀nà fún yín o, àlàáfíà ara Ọlọ́run bá ní ìyọ̀ǹda fún yín, ọlọ́run Ọlọ́run. Nínú àwọn iṣẹ́ ibi tí pásítọ̀ yìí ń ṣe, ọmọ ìyá wa tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ní ọkọ̀ Allahu Akbar sí ara lé àwọn pásítọ̀ yìí ni wọ́n parẹ́ nítorí pé kò fẹ́ rí tó ti ẹ̀jẹ̀ mọ́rọ̀ ìsìláàmù rárá. Àlẹ́ mùsùlùmí sì ní tẹ́lẹ̀ o, àbí Ọlọ́run bá lè kí ọlá, Ọlọ́run bá ní dúró tì yín ìyá o, Ọlọ́run bá ní dúró tì yín o. Gbogbo àwa mùsùlùmí tá a wà níbí náà wọ́n jẹ́ wà ní òrà padà sí aburú o, ọlọ́run Ọlọ́run. Lára àwọn nǹkan tí wọ́n kọ lọ ṣùgbọ́n wọ́n ti kó nínú ilé ìbáyìí, wọ́n ti di ẹni tí wọ́n ti lọ, àbí Ọlọ́run bá lè kí ọlá, Ọlọ́run bá ní dúró tì yá yìí o. Gbogbo àwọn mùsùlùmí náà ọlọ́mọṣà àdó tẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim. Lovers all over the world, lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí. Tẹ́ bá wo fídíò ẹ rí wípé àwọn fámìlì arákùnrin tí wọ́n sọ pé ó de pásítọ̀ yẹn, àwọn náà wọ́n sọ̀rọ̀, wọ́n testify sí gbogbo àwọn ìwà àgàbàǹgebè tó ti wù ládùúgbò tẹ́lẹ̀, gbogbo àwọn ìwà ìpáǹle, gbogbo àwọn ìwà fraud tó ti wù ní àdúgbò, gbogbo bí ó ṣe ń takò àfáà tó jẹ́ pé tó bá ń ṣèsọjí á ní a máa fi ariwo disturb àwọn èèyàn ládùúgbò. Tí àwọn èèyàn náà bóyá wọ́n bá ní ìnáwó, bóyá wọ́n á gbé sound system síwájú táwọn, wọ́n kàn fẹ́ ṣènáwó for some time, a máa sọ pé wọ́n disturb or something like that. So ẹ̀yin náà ti máa gbọ́ gbogbo nǹkan, gbogbo àwọn atrocities tí pastor yẹn tó ti commit, even though gbogbo bó ṣe wùwà sí àwọn family ẹ̀ gan, gbogbo ẹ̀ ni àwọn yẹn náà tán sọ, tí wọ́n dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀, tán fìdí òótọ́ yẹn múlẹ̀. So a rọ̀ wá, ẹ jọ̀ọ́, ìwà náà fi máa ń ròyìn èèyàn láwùjọ, bẹ́ẹ̀ ni. Torí gbogbo nǹkan tí ẹni yìí ṣe yìí, ó ti wà ní social media, àkọsílẹ̀ ti wà fún, tó bá dọjọ́ iwájú
ibo ló fẹ́ fojú sí. So because wọ́n ní ṣe ilẹ̀ ló ń jẹ́ ṣe é bá, gbogbo nǹkan tá a bá dẹ̀ ṣe lọ́jọ́ òní tó bá dọjọ́ iwájú àwọn èèyàn máa tọ́ka sí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa share, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ bá wa subscribe. So we love you all. Thanks for watching.